ṣe Nàìjíríà. Àwọn wo ló pọ̀ jù nígbà tí ẹ̀ ń sọ̀rọ̀ pé ìbò ní tó ń bọ̀ yìí. Ìbò ń bọ̀ tòótọ́. Níbí ẹni ọba pọ̀ náà ní í jẹ. bẹ́ẹ̀ ni Ntẹ́ ẹ̀ ní gbàgbé. Wọ́n ní majority ọ̀kárí kábíyèsí náà ibi tí ẹ lọ wó kẹ̀sì náà sórí sí. Ọ̀rọ̀ àáyá kankan yẹn. Èmi rò pé ọ̀rọ̀ gidi kọ́. kábíyèsí Níbo lẹ fẹ́ yà lọ? kábíyèsí Àlè yà lọ kankan. Ọlọ́run dá wa pọ̀. Ó sì mọ ìgbà tá a wà ní ìpínlẹ̀ mẹ́ta. Bá a ti rí, bá a dẹ̀ ti ń ṣàṣepọ̀, bá a ti ń jókòó pọ̀, kò dàrú títí. Nígbà ẹ̀dẹ̀ ń di sọ kíní káàdì tẹ́ ń ju inú àpótí. Ẹ gbà pé bọ́dà èyí ṣe tẹ́ àwọn sọ̀rọ̀ dídàrú wá kúyà. Mo lè gbé yà lọ. Ìgbà tí mi ti wà lórí ọba tí mo wà ní Jos. Bàbá late Sir